Only is a family court to start with. Only there is little tíjọba lè ṣe sí pé gbogbo ìjọba tí bàbá ń pè yẹn, there's nothing they can do because it's a family court. Only because mo ṣàlàyé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ fún. Only for that girl to be talking like that, only wọ́n ti ní nǹkan tó fẹ́ ṣe. Ó náà máa padà wá sọ pé ọmọ yẹn, ọmọ Mohbad ni. Only that's why. Because òun reason tó jẹ́ pé wọ́n fi lè allow gbogbo party kó lọ ṣe kí gbogbo wọn dẹ̀ mú wá. So why is court saying they are the one they are going to do it and pé tọ́ fún bàbá yẹn láyè kó lọ ṣe tiẹ̀? Only so anything that's going to come out, they will make sure it comes in the favor of that girl. Yeah? Why is Baba facing DNA? Only criminal case we expose a lot. Only to want to lo mago for only criminal case. Only no. Only they can revisit criminal case at any time. But thank God, they have a new IG in Nigeria now. Only you can always go to that IG and tell them, this is what happened to my son. Can we revisit this case? Mwani ibati Mohbad kú. Mo náà sọ pé mo ní olórí burúkú bọ̀bọ̀ tó wà bẹ́ẹ̀ gbà yẹn, àwọn IG gbogbo yẹn. Wọ́n ní wọ́n lè gbé kéèsì Èkó lọ sí ibòmíì. Bàbá yẹn wá dá mi lọ pé no. Ó ní wọ́n lè gbé lọ. Èmi náà dẹ̀ olóòótọ́ dájú. Ẹ wo VDM, á gbé kéèsì Benin, á gbé lọ bá IG l'Abuja. Á gbé kéèsì Anambra, á gbé lọ bá IG l'Abuja. Ṣé ẹ gbọ́ mi sà? Ìyẹn ni mo wá ń sọ sí pé I don't know pé mo wá ń advice bàbá pé bàbá gbogbo ẹkú tí bàbá sùn lórí DNA kó yìí fi DNA sílẹ̀. Kí ló pa ọmọ ẹ̀? Kí ni reason tó fi pa? Criminal case sìn. One thing about criminal matter ni pé even a civil case only wà linked to a criminal matter. So I mean the people only expose criminal matter. But you cannot get position lawyer. But it's still good. See, if a person sees the moment, the arrogance of Omo, naturally bring people back into justice. That opportunity is good. It's still not a done deal. I mean the criminal one for them. Because the criminal matter can be reopened anytime. So if the lawyer is protesting from Baba, he should also bring up the criminal matter. It's also a good idea. If Baba focus on very they may bring their motive really. Over kids about DNA. But come on, giving. You should keep hammering on it and never give up. At the same time, advise the lawyer enough who makes sense. And Corona in the verdict also, that the police should further investigation on the matter. Well, Up till now, I don't think we have a forensic done on that case. Then UDM will need to share information to one confidential to one way with just any lawyer. UDM forget about Naira Marley telling VDM not to do it. VDM pay trouble for it. Nobody can stop him. But only the good lawyer to rely on post that naturally. Irú kéèsì yìí wọ́n sọ àwọn tó fẹ́ fèsì lórí kéèsì. So BBM is not just because I want to give you a lawyer, I want to take a lawyer, I want to bring my lawyer. It's not for the fun of it. It's because ó mọ̀ pé tó bá wọ kéèsì yẹn life will go at stake and he has something that can use to turn this case around. But today, where is the nose? Because the nose looks like somebody standing trial. Does Femi looks like somebody standing trial? Tell me anyone that is really facing any trial. Nobody. So if we don't add a back up to this one, because what you are saying now looks like a back up. You see, passion party DNA if I let back on. If Baba give up, I will still say Baba should not give up on that DNA because it's civil matter. Only
Daddy mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu wa. Daddy tó o bá ní fóònù wọn gbogbo rìkọ̀dẹ̀ ẹ má gbàgbé pé tẹ́ni èèyàn kan ju fídíò sí tọ́fì ṣàbẹ̀ pé ibẹ̀ lọ ti gbé fídíò síta fọ́tò síta tàbí Mohbad lábẹ́ staircase tọ́tẹ̀ sí èèyàn kan ló rìkọ̀dẹ̀ tó gbé tó sẹ̀dẹ̀ sí tẹ́ni náà. Nigerians are not that cautious. Nigerians may not be so professional as to witness something like that and not have anybody that will bring out his phone to say let me even let somebody know pé Mohbad ní ẹwà wò okay tó bá jẹ́ pé gbogbo wọn ṣe rí nìyẹn why tó wá ṣe short video fún wa láti announce ikú Mohbad fún wa if truly they didn't know the importance of the gadget lọ gbé dání fóònù tó wà lọ. It means they know that the phone they hold is a powerful tool. Why is it that it's only that short recording the phone wọn nìkan wá lè ṣe after that recording the phone will not function for any other thing. Something is wrong now. Case yìí o ṣe case tó wà too sensitive kò dáa ma ní pé ẹ̀kọ́ resolve now. It's a very simple matter but Nigeria ni. So I don't see anything wrong with what the lawyer said but it's just that Baba even if in last minute don't go ahead with their manipulation we are also going to go ahead with all our forces to ensure that DNA bó ṣe ń tì wọ́n lójú bá ṣe ń gbọ́ wọn bá ń pè ká máa tún ìsìn ẹ̀ lọ kí welfare officer ó máa lọ abatíọ̀ ó níbẹ̀ náà ti fẹ́ ṣe DNA kí ìwọ̀n ó máa lọ ní alágbo ó máa nominate ní alágbo. Daddy this is a woman tó bímọ sílé alágbo tí ò bá ní skeleton ní kọ́bọ̀ rẹ̀ kí ló tí ò bímọ sí hospital. Ta ló gbé ibi ọmọ fún. All for record purposes we need all hands to be on deck. All hands to be on deck. We should not lose focus on any of this. But Baba lóòótọ́ opportunity wà láti bring back investigations on criminal matter. Ẹ má jẹ́ kó tutù jù. Also that people are now back in justice. A lot of people who have left are now back. Àlọ́ dẹ̀ gbé wọn padà. Àṣànà ni o. Mo tẹ̀ fẹ́ pẹ̀lú orúkọ yẹn náà. Ó kàn pẹ̀lú mi lẹ́nu ni. Ó wọn padà lẹ́nu o. Ó gbé everybody padà lọ́wọ́ kan ni o. So it's an opportunity for us really. I won't lie to you. It's an opportunity for us to come back. Yeah. Any other thing? Daddy kò tiẹ̀ sí nǹkan kan ẹ ṣe tà ìgbà tẹ́ ẹ̀ ti wo fídíò wa ó di weekend ṣé ẹ wà lé àbí. Ilé tún sọ. Lórí burúkú ṣẹpẹtẹ́rì ni òun àti mímọ bí burúkú tó ń ṣe TikTok tó ń bú mi mo wá fún wọn lésì ní mí tiẹ̀ fún wọn lésì yẹn dáadáa àti olórí burúkú ìyá monkey banana tó wà ní Dublin ìyẹn náà ó fẹ́ lọ gbèjà wọn ṣe máa pé òun làwọn yẹ̀yẹ́ Britain jọ lójú. Ìyá alágbo. Bẹ́ẹ̀ ni alágbo fake. Alágbo fake bó fìyàlẹ̀ arúgbó ti. Bèbí Kingsway. Àdámà ti ń kún bọ́dà. Orí gbàgbọ́ ló ṣe bẹ́ẹ̀ dé fún. Ṣé ìyẹn kò tiyan lójú? Ìyẹn lẹ́fẹ́ máa sọ̀rọ̀ ń tẹ̀. Agbówórí tọ́kì.
selfishness that I pity. Ṣé àwọn àwọn yẹn gan ṣé wọ́n yẹn ṣé kò yá sọ̀rọ̀ mọ́ tẹ́lẹ̀ yẹn tó dé sí ni? Wọ́n bá tó bá dá wọ́n máa bùyàn wọ́n bùyàn kan ẹ̀dínlẹ̀ kan. Ìwé tó ń bùyàn àti wọ́n tó ń make criminal very criminal allegation against people. Àwọn ọba first class ọba nìyẹn o. Ó ní kan ló wà àjọ ó fẹ́ pa ọmọ ní Dublin. Sọ́ba yẹn ní Dublin láti àtàkì. Orí láyé àti kó jí gbé. Dájì sọ ọmọ tó sọ pé ó sọnù rẹ́gílì sọ sórí fi yẹn náà mú. Ààrẹ ọmọ aláṣà mi èmi nìyẹn o èmi Ọlámilékan ọmọ aláṣà nǹkan rí náà nǹkan rí ọmọ aláṣà mi gbé ọmọ mi yẹn o àwọn tó ń pa láti jẹ ọmọ tó mú kókó ọmọ tó kókó sọ ọmọ tó ti yé kan wọn wá ya pósítà elédè fún wọn ní ọmọ àtẹlẹdẹ ń bá dé àbúrò yẹn kò dáa. Ọmọ Ọlábànjí mo ní ẹlẹ́dẹ̀ dágbò ló ń dágbò. Ó tún wọ́n tó wá ṣe ó tún wá mẹ́lẹ́bẹ̀ẹ́ láwọn ń sìn lọ́yìn. Ìyẹn lóko náà wá tẹ̀lé àbí bí wọ́n bí aláwọ̀. Màmá mi aláṣàbí mo dá ní màmá mi aláṣàbí. Ọlọ́ba mi o. Torí wọ́n ní òun ṣe. Kí lè rí sí fọ́tò ìjọba ẹ̀jẹ̀ yẹn bá wa sọ ọ́ dà. Adétúmẹ̀rì tí ń bọ́dẹ̀ rìn ní. Ọmọ tó fi bọ́ àwọn ọmọ yẹn láti lẹ̀ ṣé bí náà fi di nǹkan wọn lọ́wọ́ sí. Táwọn tó ṣiṣẹ́ tó dáwọn ọmọ yẹn gbowó ta gbogbo kọ́sítọ́mà làwọn ọmọ yẹn gbà wọn lọ́wọ́. Òwúrúkú tunú odó ìyẹn kàn kóńgùn kókò lẹ́nu tó mẹ́ta yẹn. Ìyẹn kóńgùn kókò ní. Adẹ́tẹ̀ tí ń pera rẹ̀ lókun jí mi. Yes, ọjà mi ni. Mo lọ jẹ́ ìwọ̀n bọ́ ṣọ́ọ̀bù ẹ̀wà. Adẹ́tẹ̀. Ẹni owó ògùnkì ní olóògùn immigration clearance. Bẹ́ẹ̀ náà lolóògùn law enforcement. Wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ láàárọ̀ dalẹ́ ni. Gbogbo àwọn ìyá tó láwọn tó lẹ́yìn ẹ̀ lọ́sọ̀ pé I give you. Nígbà olóògùn tí wọ́n fi kàn yàn mọ́lẹ̀, ó tún ṣe kí wọ́n gba àwọn ìyá tó àwọn ìyá kan tó ti tẹ̀lé láti lè àwọn ìyá tó sọ pé I give them all of you. I give them. I give you. Ó ti gba gbogbo orí ẹ̀ lọ́tọ́. Ẹ máa ń bọ́ sàrán ló fẹ́ advice àwọn èèyàn. Ó láìkí tó bá ti di pé yàn kan rí. Ẹ ti gbà tọ́ dájú. Ó jẹ́ lọ́sí mi. Ẹ ti gbà tọ́ dájú. Àwọn àgbà bá mọ̀ pé fẹ́ dá sọ́rọ̀ àwọn ọmọ kéékèèké ní táìmì wà á jókòó wà á kọ́kọ́ clean up gbogbo tọ́gbù ẹ̀ tó wà nínú gbogbo ṣọ́ọ̀bù ẹ̀ yẹn. You will look clean. You will clean your record too as an elder. You will now sit down and talk to people. Kì í ṣe pé kó gbogbo tọ́gbù ẹ̀ tó kó jáde yẹn. Lórí tó dúdú ẹlẹ́yà tó ń ṣe bẹ́ẹ̀ ni tó rà náà ń pàṣẹ bí gbàgbé ń ṣeré ìparí ọdún. Wọ́n ń pàṣẹ. Ẹjọ́ sí bàtà àti disco jọra wọn ni ní gbèsè lákọ̀ọ́lákọ̀ mo ní kí ló dé. Àwọn èèyàn kò dá wọ́n gbé màá mi làwọn kan láwọn ti shutdown wọ́n lè ti shutdown tún bọ̀. Ẹni shutdown tuntun yìí fẹ́ gbogbo sọ Ọlábànjí lọ ni. Bí ẹ bẹ̀rẹ̀ advertise ẹlẹ́dẹ̀ káàkiri gbogbo Ìbàdàn. Àwọn ògbó kàga tó omi kan sápò nù kàga fún wèrè tó mi òwúrọ̀ ayé ẹ̀ tó lò. Ẹgbẹ́ ìlú àwọn tó ń tẹ̀lé ẹ̀ báwa méjì ẹ̀ tó lò ń gbẹ́ kàga sí gbàdúrà tó mi yọ nù kàga. Omi yẹn gbẹ dájú. Ẹ̀ka yẹ ò ta sánsán tó ló ń dẹrù mẹ́tíra lórí social media. Èmi ò mẹ́tí ń tẹ̀lé ní ìdèrè wèrè tó yẹ fún àwọn ọmọ kéékèèké ló máa gbé wọnú ayé yóò ní àwọn bring you down. Achievement yẹn ni I will bring you down. Ẹgbẹ́ èèyàn gidi sọ̀tọ̀. Èèyàn gidi sọ. Ọjọ́ ìdá ti nìyá. Dájú ní kò bọ́ọ̀lù tó tún ṣe omi tún bẹ́ẹ̀ kò sómi kò yọ. Ẹ bá ń bẹ gbogbo lé ọ̀rọ̀ bàbá Mohbad kan jọ kan bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Let us rally round that it's for all of us o. All of us o please o. Ojú tó ń kojú gbà ẹni òwe ló ń pa fún mi o. Kò yẹ ká ṣe bàbá yẹn bẹ́ẹ̀ o. Ọ̀rọ̀ yẹn ò yẹ kó lọ bẹ́ẹ̀ o. That family has been scattered and they are being intimidated. We should please just overlook some things. Àṣàlẹ̀ òṣì ẹ̀ ní lọ lọ́wọ́ tèmi bíbá tó bá ṣe update bá tó bá ṣe show ẹ jẹ́ kí n mọ̀ àṣàlẹ̀ lèmi wà fún bíbá gbogbo kíkúkú tó fẹ́ máa ṣe yẹn tó lò
abẹ́yìn náà fẹ́ lọ wo fíìmù yẹn ni kí ni kọ́ gbé yín lọ. ó ti lọ àwọn gbọ́ bá kúlẹ̀ kúrò àjẹ́ lẹ́yìn odi ebi náà ni ẹ máa kí ni túmọ̀ táìtù kan ò ní túmọ̀ tí ò lórí tí ò ní dì. ó jẹ́ bí ó ṣe gbogbo àwọn tí ń pariwo àbí yẹ́s àkọ́kọ́ tí ń ṣe rìvíù tó ń wà bí àgán ẹlòmíì ní 2/10 ẹlòmíì ní kíní kan bá 10 nǹkan ìmí ẹ̀mí ọdún tí ń sùn lórí odò. ẹgbẹ́ mi àwọn arìbìrì ó máa ń jẹ rìvíù wò sóbi láyé àwọn ajílẹ̀yẹ láyé àwọn ajílẹ̀yẹ láyé bàbá wa dé ṣe ni wọ́n máa wọ gbogbo àwọn tátà ń tolo tí ń fò kiri yìí wọ́n ń tó ọpọlọ sínú ọbẹ̀ wọn ò rójú àwọn ọmọ dáńkó sínú fíìmù rẹ̀ àfi bí ìgbà téèyàn fi àjíṣe kúre ìgbà tó fi àjíṣe kúre wọn kà sọ́sọ́ wọn wá gbé ẹ̀kọ́ kiri náà wà ń bẹ̀ mú níbo lẹ ti rọ́pọ̀ lọ́nà ọbẹ̀ tani ọ̀jẹ̀ wọn lẹ ti náà kúrékùré náà gbé kiri ní Nàìjíríà láyé àwọn adé lọ wọn kó sí báyìí sí ń gbé will be your memory forever. That's it. wọn kọrin bí ìlú fíìmù báyìí that kọrin will be your memory forever. àwọn tó ń lọ ẹgbẹ́ wọn wá kọrin tí wọn kọ́ ń bẹ̀ ta ọ̀rẹ́ rẹ́kọ̀ọ́ pé nísìnyí kan kíní finish rò ní ó pariwo ó wá jókòó wọn pé nígbà wo ló wà lọ́pọ̀ pọ̀ lọ́yìn gbogbo yín dọ̀bálẹ̀ báyìí. ewu làwọn fídíò pèrè dá ń gbé kiri yìí. wọ́n fi lóde lóore wọ́n fò kékeré wọ́n bá ti lọ wò ó nígbà wọn dẹ̀ náà ẹgbẹ́ gbàdúgbò máa bùkítà sí ní títù. láti wọ́n kówó jọ nú àjọ kọ̀ọ̀kan wọ́n bá tó di donation àti kówó bí ẹ bá lọ wo tíkẹ́ẹ̀tì náà abẹ́lẹ́pọ̀ ṣé lórí àwọn ọjà tó bá tà náà ní ẹ máa polówó bẹ́ẹ̀. àbí dáàdì mo ti sọ ọjà tó bá tà ẹ ní máa sọ pé kọ́ máa ẹ fẹ́ fún wọn lówó kọ́ lọ wò ó mi ìrírí. ọ̀dọ̀ ń bọ̀ ti dọ̀fẹ́ ọ̀ǹtọ̀ ọ̀ǹtọ̀ ní o ẹran ọ̀rọ̀lẹ́ ẹ má ra o ọ̀ǹtọ̀ ní o àgbọ̀dọ̀ rú lọlé o ẹ̀yin náà lẹ ṣe ẹ fọwọ́ àjọ kó jọ nígbà ẹ ti tún ẹ̀ ṣe gan ẹ kọ àwọn orúkọ tẹ̀ rí inú bẹ́ẹ̀ wọ́n executive officer sọ́sọ́ọ̀sọ́ àwọn orúkọ bíi dáńtà tá ẹ̀ lérí inú bẹ́ẹ̀ ìyẹn ṣé wọ́n executive computer tó tiẹ̀ lọ́kọ̀ tó tiẹ̀ jí ẹ̀ sọ́sọ́ọ̀sọ́ ẹ̀ bí ṣe executive ẹ̀ wọ́n nídìí wọ́n ti aláàtì níbo wọ́n ń ta káàdì review dáadáa. eléyìí tẹ̀sí review yìí dáàdì ẹ ti kọ́ máa gbogbo dáàdì sùúrùtù bú mi sùúrùtù náà gbé ó ń ṣe pé sùúrùtù rẹ̀mí sùúrùtù ṣe mọ́. àdúrà ló ń ṣe frustration ló dé àwọn pọ̀lísì wọn tó jọ dàgbà lánàá wọ́n ti lọ́nú ayé kílókù lẹ́yìn kí ìyá ẹnu bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ àwọn abẹ̀bẹ̀nu wọ́n bẹ láyé gbogbo táwọn yẹn fẹnu tún nǹkan dé wọ́n ṣe ń wọlé ní jáde wọ́n lókun náà lè wọ́n pàtẹ́ wọ́n ṣe tẹ́tẹ́ pẹ̀lú àwọn political party lẹ́yìn àwọn tó yẹ kí wọ́n jókòó kí wọ́n di àbá ìyẹn ti orúkọ ẹlòmíì kan yẹ kó jẹ́ àmbásẹ́dọ̀ fún wọ́n ń jáde kiri o we are the clinical group we are going to be on the street at what age you are jumping around ṣé àwọn ẹgbẹ́ ti ṣe minister àwọn ẹgbẹ́ ti ṣe gómìnà ìwọ́n máa ń ṣe tẹ́tẹ́ kiri tàlẹ́wà náà àbí wọ́n kọ́ àwọn ọmọ bí bàtà rẹ̀ tàlẹ́wà náà gba ẹ̀rí àwọn kékeré kan ní they don't even have what it takes to campaign.
ṣe fi rẹ́ǹtì mọ́. Kí làwọn fún wọn jẹ níbẹ̀ ní sùúrù? Kí ló kù tí wọ́n jẹ? Ẹ máa rẹ̀ wọ́n lẹ́kún. Wọ́n máa fi iná gbogbo lára wọn. Now wow, like seriously.